gbogbo ẹ̀yin olólùfẹ́ mú máwòrán nígbà tí Ògbómọ̀ṣọ́ náà la wà yìí àwa fẹ́ mọ̀ ní ṣókí nípa nǹkan tá à ń pè ní ogun òjàlú Ògbómọ̀ṣọ́. Mo wà pẹ̀lú mọ̀mọ́ mi, ẹ jẹ́ kí wọ́n dárúkọ wọn ní ṣókí wọ́n dẹ̀ sọ nípa ogun òjàlú tá à ń wí bó ló ṣe bẹ̀rẹ̀ gan-an ní ṣókí. Ẹ dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò wá nílé. Kámọ́tà Àmúsà lè pàkó yí Ògbómọ̀ṣọ́ ó ní sọ ọ̀rọ̀ yìí bí ogun ọ̀jàlú àbí ogun ọ̀jàlú ṣe bẹ̀rẹ̀ ni wípé ọmọ wa kan Ògbómọ̀ṣọ́ wà ní Alánàmú nílọrin tó àwọn Ìlọrin wá ní àwọn fẹ́ máa kó wa ní obìnrin àti ọkùnrin àwọn fẹ́ máa kó wa ní ẹrú tó ọmọ Ògbómọ̀ṣọ́ wa ń sọ nǹkan fún wọn wípé níta fi lè máa rí wọn kó ni wípé tí ẹ máa ń ṣe ọdún ọ̀lẹ̀ tí ẹ máa wá ti ṣe ọdún ọ̀lẹ̀ ni wọ́n wá láti Ìlọrin wọ́n wá kó wa ní ẹrú àtobìn àti ọkùnrin wọn ò kó wa lọ tí wọn bá wá kó lọ tí wọn bá wá kó yún lọ mo ò ní dà wọ́n lẹ̀ mo ò ní rí wọn kó tó bá ti tún di ọdún míì tí wọn bá ti tún sọdún ọ̀lẹ̀ torí mo ò lè má sọdún ọ̀lẹ̀ lójoojúmọ́ ẹbọ ọ̀lẹ̀ wọn ò ṣe wọn ò tún wá wọn ò tún kó wọn ọba àjọ tó wá jẹ wá ní à bó lọ jẹ tí ó fi yáyá jẹ pé ńgbà tóun wá wà lórí oyè ni wọ́n wá ń kó àwọn ní ẹrú obìnrin àtọkùnrin tí wọn ò kó lọ wọ́n wá lọ dífá ńgbà wọ́n wá dífá babaláwo wá ní tí wọn ò fi lè kó ẹrú lọ mọ́ obìnrin àtọkùnrin tí wọn ò fi lè kó wọn lọ mọ́ ni wípé wọ́n báyìí sọ lè ṣe tí àwọn òye àwọn lè ṣe pé ó fi ọmọ rẹ̀ rúbọ ọkùnrin kan obìnrin kan ló fi rúbọ ọkùnrin kan àtobìnrin kan ló wà lógun ọ̀jàlú ní òjèlú Ògbómọ̀ṣọ́ túmọ̀ kò sí bí wọ́n ṣe lè ṣe láyé ìtìlú Ògbómọ̀ṣọ́ lè túmọ̀. ní ṣókí nìkan tẹ̀ ń sọ ni pé ọmọ ọba méjèèjì ọkùnrin àtobìnrin òun ló wà níbi tá à ń wà yìí. wọ́n rì mọ́ bẹ́ẹ̀ tí ò jẹ́ kí ogun ọ̀jàlú Ògbómọ̀ṣọ́ gbogbo ẹni tí máa ń gbógun bọ̀ bóun ó fi jàlú Ògbómọ̀ṣọ́ yọ kàn parẹ́ lójú ọ̀nà ni. ntọ́ nbí èmi rí tàn dénú.